Who's the with this now? Okay, who's the guy?
Who was that from? Hey, come on. Carry it now. TBS. Give way. Please, let's put material. Why are you matching on this thing? Please, let's put material. Please, you are about to start the panel. He's there. I will see him on the
Don't push. Demola ti bára lu sọ̀rọ̀. Tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ojú òpó BBC News Yorùbá, wọ́ọ̀dù tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ Adémọ́lá Adélékè tó tún díje ipò gómìnà fún ìgbà kejì lábẹ́ àsíá ẹgbẹ́ ìṣèlú Accord. Òun lè fẹ́ dìbò tán báyìí. Adémọ́lá Adélékè òun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ ní ìlú Ẹdẹ ibi tí a wà yìí náà ló péjú síbí. Ọ̀pọ̀ aráàlú ló wà níbí pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti rí pé gbogbo nǹkan ó lọ bó ṣe yẹ kó lọ. Gómìnà ti dìbò tán báyìí ó sì ti ṣetán láti máa lọ. Ibrahim. Hey, movement. By the time Excellency leaves, all these crowds will leave. They will not leave and go to their various polling booths.
And as we have voted peacefully, you can see there's no intimidation of any kind. I'm using this opportunity to call upon all indigenes, all Osun indigenes, to please look out for the mass and come and exercise their rights and their civic duties. If you're watching me wherever you are, and the wife of Governor Ambassador Ngozi Abeli-Adeleke, I'm telling or saying it authoritatively to every Osun indigene that yes, please, everything is going on peacefully. There's no rancor, there's no fight, there's no intimidation of any kind. Please, wherever you are, as long as you are an electorate, please leave your house. Yes, sir. Go to your polling booth and vote. That's your civic right. This is governor's right. At the end of the day, God will take glory. In Jesus' name. I wish you all the best of luck, sir. Thank you very much. Ìyàwó gómìnà náà ló ṣe sọ̀sọ̀ tán ẹ̀ nítorí pé ọmọ ẹ̀yà Ìgbò ni wọ́n. Ambassador Ngozi ní orúkọ wọn ọmọ èdè Yorùbá sọ. Àmọ́ nǹkan tí ìyàwó gómìnà náà sọ ni pé àwọn ti dìbò, gómìnà náà ti dìbò, àti pé ọ̀pọ̀ èrò tó wà níbí wọ́n wá láti wá ṣe àtìlẹ́yìn fún gómìnà ni. Wọ́n ní pé lẹ́yìn tí gómìnà bá lọ tán pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọn yóò padà lọ sí ojúkò ìdìbò tiwọn láti lọ dìbò. Wọ́n ti sọ pé gbogbo nǹkan ló lọ ní ìrọwọ́rọsẹ̀, pé kò séwu, pé àwọn agbófinró ìpò ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n sì sọ pé gbogbo ẹ̀ ló lọ bó ṣe yẹ kó lọ. Lẹ́yìn náà ni wọ́n sọ fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n má bẹ̀rù kí wọ́n jáde lọ láti lọ dìbò. Tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, orí kan ní BBC News Yorùbá náà ni a wà yìí ní ìlú Ẹdẹ, níbi tí gómìnà Adémọ́lá Adélékè tó ń dupò fún sáà kejì níbi tó ti dìbò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord. Ẹgbẹ̀rún kan àti èèyàn 82 ni wọ́n forúkọ sílẹ̀ láti dìbò níbí. Ìyẹn 1082 ní iye òdìbò wọ́n forúkọ sílẹ̀ níbí láti dìbò. Àwọn agbófinró wà nílẹ̀, àwọn aráàlú náà wà nílẹ̀, gbogbo nǹkan ló ń yẹ bó ṣe yẹ kó lọ. Láti máa mọ̀ sí nípa bí ètò ìdìbò yìí ṣe ń lọ, ẹ̀yin ẹ ṣáà ti dúró sí ojú òpó yìí ní Facebook @BBC News Yorùbá, ní Instagram àwa ní @BBC News Yorùbá. Ojú òpó wa gangan òun ni www.bbcyoruba.com tàbí kẹ́ lọ sí bbc.com/yorùbá. Ojú òpó kan náà ni yóò máa gbé yín lọ. À ń lọ báyìí àmọ́ a tún máa padà wá. Ẹ ṣeun.